My next question ó máa dá lórí Murphy Afolabi. Torí pé ní industry, Murphy Afolabi was not just a producer, was not just an actor. He was an actor, he was a producer, because ọmọ ká méjì mẹ́ta ní industry wa. Producer. Èèyàn gbọ́dọ̀ pe orúkọ Murphy sí. Agbáfẹ́rẹ́ gbọ́gbọ́n ni yẹn. In fact, recently tí Hakeem Effect tó ṣe interview kan, ó sọ pé Murphy gangan ló sọ òun ní Hakeem Effect. Òun ló fi effect sí. Òun ló discover òun. Now, Murphy jẹ́ ìyàwó tó jẹ́ pé ó ti help a lot of people in industry yìí. Mo fẹ́ lè sọ pé ṣàṣà ni celebrities wà ní industry tí kò gba ojú window Murphy kọjá. Even our crew gan. Even our crew, directly or indirectly. Yeah. So nígbà tí ọ̀rọ̀ Murphy yẹn ṣẹlẹ̀, mo máa ń sọ most of my interviews, especially people like you tó jẹ́ pé, you know, bí Murphy ṣe kú, bí wọ́n ṣe ọ̀rọ̀ òkú Murphy ní industry, àwọn kan feel pé kò yẹ, ó yẹ kó lọ fà jù bẹ́ẹ̀ lọ. Torí pé nílùú òyìnbó, tí ẹni tó bá jẹ́ ní field kan, bóyá movie industry, tí actor kan bá kú, tàbí tí bóyá boxing industry wọn, tí boxer kan bá kú, boxer tó ní influence, tó ní impact lórí industry yẹn tó bá kú, wọ́n máa ń ṣe bí hall of fame, bí kan ṣe eré wọn síbi kan, bí kan sọ facility kan ní òkè Murphy Afolabi kíní kan orúkọ bẹ́ẹ̀ yẹn láti fi immortalize memory irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Kí ni reaction ẹ sí bí ọ̀rọ̀ òkú Murphy ṣe lọ nínú industry? Torí àwọn kan sọ pé àbòsí wà nínú ọ̀rọ̀ yẹn, gbogbo àwọn tó yẹ kó ṣe kíní wọn ṣe nǹkan tó yẹ kán ṣe nígbà tí Murphy kú. Kí ni reaction ẹ sí? Àwọn Jeff ọ̀rọ̀ náà ló béèrè yìí o, ọ̀rọ̀ gidi dẹ ni, torí pé Murphy láyé ìyẹn òṣèlú tó níbi tó kù sí. Bẹ́ẹ̀ni. Bí ẹ̀kọ́ wà yẹn pé kò síbi kan yẹn, a máa kò síbi kan. Ibi tí wọ́n fi kù sí ni bóyá ọ̀rọ̀ obìnrin, lẹ́yìn yẹn wọ́n fi dà. Tó bá yàn tó dà, wọ́n fi èèyàn gidi dẹ́ pé tó bá ṣe é sínsìn, wọ́n fi ti gbàgbé. Mo lè káyé èèyàn tí wọ́n fi kó lọ Amẹ́ríkà. In industry wa. Industry wa jẹ́ pé wọ́n lórúkọ dè ní. Wọ́n ṣe 20. Tó jẹ́ pé Murphy ní sábàbí. Confirm. Gbàgbọ́ wá kú tán, wọ́n tán náà kó tó dùn mí nìyẹn. Àwọn wo ni unscripted ní show? Àwọn tí bá sì lè rántí ara wọn ní Sọ́yẹ̀rì wà. Ara wọn ní Fẹ́tíà wà. Ẹ pé èèyàn kan wà Chidimọ Kẹmẹ. Chidimọ Kẹmẹ kan náà. Shantytown. Chidimọ Kẹmẹ. No, English actor ni Chidimọ. Yeah, confirm mo sọ fún ẹ lẹ́nìí. Bẹ́ẹ̀ lọ. Ipe Mercy Ayiwe fẹ́ travel out, Mercy Ayiwe fẹ́ travel out ní ayé ẹ̀. Èèyàn mi ní Mercy close gan. Murphy ni Asia. Ọjọ́ sí Asia ńlá yẹn. Murphy náà. Èrò pọ̀ tí mo lè rántí dárúkọ èrò pọ̀ tó Murphy ti ṣe dáadáa fún. Àwọn kan àdẹ́kùn Murphy lọ sọ́wọ́n di director. Àwọn bíi. Jeff. Torí pé tí ọmọdé ò bá bá ìtàn àbárọ̀bá, for a lot of people tí wọ́n mọ̀, mo máa ń like kí n máa ṣe program mi, mo máa ń like kí n ṣe enlightenment. Nígbà yẹn, ó ti pé Murphy di director. Mo ti yẹn sọ pé Murphy di director. Murphy ló máa ń lo Ibrahim Chatta. Tó ti yẹn sìn fún directing gbà yẹn. Murphy ló máa ń lo báyọ̀ Tìjání. Ó ti yẹn sìn. Ìpé bá Tìjání fẹ́ direct fíìmù Lukman Raji ni. Erin lọmọ ní Kòròdú àyà ní Dare King Hotel. Tó ti yẹn sìn. Aba Murphy ṣe dáadáa gan ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀ Murphy sọ pé kíní àníwá ṣe ó máa sọ pé ó máa ṣe sẹ̀ ìwọ fúnra tó jókòó yìí Jeff tó jókòó yìí nígbà Murphy Afolabi èmi mo jẹ́ kẹrin Murphy Afolabi Murphy ní àkàsí mo ti rí Jack and Dolly mo ní àwọn ẹgbẹ́ àjọ wa ti mo ṣe ni wọ́n fi lè ìwọ àní máa ṣe sẹ̀ kò sí róò tí Murphy ti fún yín ṣe wọ́n fi àní máa ṣe so Murphy ta gan tábàjọ́ ọ̀rọ̀ obìnrin tó kù Murphy máa ti ajá náà nípa ọ̀rọ̀ obìnrin ó ní lédè kan jẹ́ kí fẹ́ gbà kan báyìí tó lè jẹ́ fọkọ̀ ó ti yẹ ẹ̀sìn tó máa lọ fẹ́ Murphy níta àti padà yanjú ẹ̀ so lẹ́yìn ọ̀rọ̀ obìnrin kò sí nǹkan kò Murphy èèyàn tó dání láìtàláì èèyàn tó dání gbọ̀ngàn tó wá kú àwọn artist kan tó tọ́ nù. Wọ́n tẹ̀sí bẹ́ẹ̀ báwọn mọ̀. Wọ́n ṣe báwọn mọ̀ kí ni ẹdùn gbà ṣé báyìí ṣe ẹ̀ṣẹ̀ ní kéèyàn dání ó ti yé ṣẹ̀ṣẹ̀ ní kéèyàn dání Murphy ní first èèyàn tó yẹ pé tó kàn sanwó gidi fáwọn actor ní set wọn pé àwọn sanwó gidi fáwọn actor Murphy dá wà láìtàláì ọ̀rọ̀ obìnrin nìkan náà ni ọ̀rọ̀ tó wà ń bẹ̀ kò yẹ kó lè ṣe bẹ́ẹ̀ Murphy kú kò yẹ kó táwọn èso ẹnu. Mo rí obìnrin tẹ́ pé Murphy rán Amẹ́ríkà tẹ́bí girlfriend ẹ̀ nígbà yẹn nígbà tí Murphy kú tán ó ṣe bẹ́ẹ̀ tó ra àwọn ọmọ ẹ̀ nígbà. So kí la wá ń sọ so Murphy dá Jeff ìwọ fẹ́ràn kó Murphy dá. Ẹ̀wọ̀n lèmi ṣe máa ń sọ because a lot of times gbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ṣe fídíò yẹn tí mo sọ̀rọ̀ Murphy wípé Murphy kò yẹ kí torí tẹ́lẹ̀ yẹn bá kú kò yẹ ká dẹ́yìn ẹnu. Murphy ọ̀ṣẹ́ yẹn tó máa kú tí industry yẹn máa wá gbàgbé ẹ̀ just like that because Murphy ò kí ń ṣe actor lásán kò kí ń ṣe producer lásán producer tó nípa ó ní contribution Murphy tó ti development industry wa. Ó dáa tó bá rí àti tó yọ sàyè sọ̀yà bí ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn nígbà kan táwọn èèyàn ń kú pípípípí Murphy ti gbé ẹbọ ní òwò báyìí torí film industry yìí. Irọ́ ni o. Ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ tó bá báyìí sọ bí ọ̀rọ̀ lọ́wọ́ àti Adésọ̀yà computer industry. Ó ti yé wọ́n máa sọ fún ẹ tí mo sọ yìí ó ti gbé ẹ Murphy ti bọ́ sí ògbé ẹbọ pé àfẹ́ kó ọjọ́ Murphy kò yẹ kó lè gbàgbé ẹ Ọlọ́run but ó yà pé ṣe ni kí ẹ máa ṣe dáadáa àwọn yà pé mo rí pé ṣe ni. Another attribute nípa Murphy because we won't stop talking about Murphy especially tí Martin bá someone like this sọ̀rọ̀ Murphy jẹ́ ọkọ̀ tó ń dígbòyà very brave tí a bá ń film táwọn ọmọ tá bá yàdé káwọn ọmọ tá yẹn kó bọ̀ wá kán kàdà wá kán kó lẹ́bẹ̀ wá tí gbogbo everybody ti sá lọ. Mo ní experience kan ní ọjọ́ kan táwọn yàrá táwọn film
táwọn ọmọ tá dé tí gbogbo ẹ di yamayama gan Murphy was the only person tó dúró tó jẹ́ pé àti bọyín àtàdá yín ẹ bá kó bọ̀ Murphy dẹ̀ dúró báyìí àwọn irú àwọn experience yẹn èwo ni wọ́n ní nípa Murphy mo fẹ́ ká fi. oníyè kan ní 2004 àyà fíìmù kan ní First Gate ní Nari King Hotel yìí náà gbà ṣe rìn so báwọn ẹni wọ́n dé ní ẹ̀mọ́ bá wọ́n ti wá àtakọ̀ àti ilé wọn pé ìdìkan bá bí tí òògùn ẹ̀ dé nìyẹn. lóru everybody ti sùn. gbogbo àwọn girls wa lórí bra lórí pátá wọ́n tó wọ́n bọ́lẹ̀ ni báyìí wọ́n fi kàn dúró ní kí ni ṣẹlẹ̀ níbí báyìí kí ni ṣẹlẹ̀ ló dé ṣùgbọ́n so bọ̀ àwọn guys wọn jẹ́ bọ́lẹ̀ wọn láìkí Ibrahim Chatta ti afford sàwọn náà pa náà ọ̀rọ̀ yẹn wọ́n fi òbẹ̀rù wọ́n ti fọ́ gbogbo glass mọ́tò tó wà nínú hotel wọ́n fi ra gbogbo ẹ̀ pé ẹ má wọrí ó ra gbogbo ẹ̀ so kò ṣètò ṣògbó ni àbí sí mi ò lè ka pé àjọ ń wà gan wọ́n fi jọ wà gan so mo ti rí experience tó kàn nípa àwọn ọmọ tá a jẹ́ pé rọ́ṣẹ̀ tó jẹ́ pé àti máa dúró tán so. now my next question eléyìí máa dé kínkà torí mo fẹ́ touch àwọn sensitive party kan nínú interview yìí ni Esther Kẹ́mi Azonto àwa kan tá a mọ back end story yẹn a mọ̀ pé nígbà kan ẹ máa ń wà dáadáa later la gbọ́ pé kíní kan ṣẹlẹ̀ mákẹ́tà kan ṣe kíní kan tó ṣẹlẹ̀ gangan for a lot of people tí wọ́n wà privy láti gbọ́ information nígbà yẹn I want you to use this platform and explain what kí ló ṣẹlẹ̀ gangan. Ọlọ́run bá ní ọba olùtọ̀nà Esther jẹ́ nígbà yẹn o ó jẹ́ girlfriend mi mo mọ Esther ní 2009 ṣùtì yẹn sìn so time yẹn èmi àti ìjọba fẹ́ra ṣùtì yẹn sìn so one of my act movie and no problem wọn fi sọ́ndà Lukman Raji tó nígbà ìmọ̀ àjọ wa gan ṣùtì yẹn sìn time yẹn wọ́n fẹ́ ya fíìmù kan wáyé táìtù ẹni ẹni dúró àwọn ní àbúrò ní ọmọ yìí tó lóun kí lò fún ró lédi àwọn ṣẹ̀dẹ̀ múnà kò ní àṣìbí director yẹn ní máa blend ẹ̀ mo dẹ̀ lọ sí fíìmù yẹn nígbà yẹn wọ́n dẹ̀ rí pé àwọn òde lè fíìmù yẹn jáde so gbogbo ayé iṣẹ́ ti máa ń ṣe mo ní máa lò sí múfì yẹn wọ́pọ̀ fúnra yẹn wọ́n bá jọ wà ní. àjọ wà ní mọ̀mọ́ àwọn tí wọ́n mọ̀ tó mọ̀ àbí so pàtó wáyé ọjọ́ kan ṣá àwọn lóṣogbo àwọn ya fíìmù kan fíìmù náà yẹn ṣàánú mi ṣáàtì fíìmù yẹn so ó bá ń jó níbi túrùn báyẹn orin jáde Azonto wọ́n ní ọmọ jọjọ jẹ́ kí n ya Azonto fún ẹ wájà ó yà oníbọ̀ ó pọ̀ lọ́wọ́ bí sìn torí báyìí máa fowó mi ya fíìmù fíìmù ńláńlá mo mi ń gbówó lọ mákẹ́tà báwo ta ló ń jẹ́ bẹ́ẹ̀ so wọ́n ya bàtà dẹ́kun wọ́n ya 5 cent advert fíìmù yẹn mo ya so mo wá post advert sínú fíìmù mo fi gba fíìmù yẹn bí ìgbà tó máa jáde wọ́n á bí kí n fẹ́ ṣe báyìí mo ìṣàwójọ yẹn bóyá jẹ́ ká ya fíìmù yìí so bàtà rẹ̀ ya fíìmù Diamond Baby Boy ní yẹn 2010 mo lọ Baby Boy green so iṣẹ́ tí wọ́n jáde ti blow wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ owó ní wẹ̀lú mákẹ́tà ní Mushin lọ́dọ̀ small world so mo wá pàkì sàlẹ̀ ọ́fíìsì wọn èmi tó tán èsì pé jókòó bébí mi mò ń bọ̀ so èsì ń fẹ́ sí bébí mi ní mọ́tò èmi dẹ̀ ń sọ̀rọ̀ owó lókè bí àkíní àṣé mákẹ́tà ti rán àbúrò ẹ̀ wá gba nọ́mbà Esther níta àgbà tí ọ̀rọ̀ rẹ̀ gbé ti rẹ̀ gbé bọ́ẹ̀ wá jẹ́ fún bọ̀bọ̀ àbúrò mákẹ́tà yẹn ó ti gba bí nǹkan báyìí gbé kí n má bínú àmúyà ìtọ́wọ̀n tó ṣe nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so àṣà fíìmù àṣà sọ̀rọ̀ kóta so gbà tí iṣẹ́ ìwọ̀n ajá iṣẹ́ yẹn kú iṣẹ́ yẹn ti jáde nílẹ̀ gba owó iṣẹ́ ó ti pé Esther lòun kówó lẹ̀ kẹ̀kẹ́ ló ṣẹ́gbẹ́ lákùn so ó wá níjọ́ kan ó ti yé mo kàn pé Esther ó lóun bọ̀ wá sílé mi láti kọ́ bá mi fọ̀rọ̀ lẹ̀ ó wá dé ní tẹ̀ alẹ́ kí gbogbo tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ìrìn àjò fóònù ọwọ́ èmi everything mo ṣe fún kí ló ṣẹlẹ̀ wọ́n á rí pé àpẹ ọmọ yìí àbó ti rìnrìn kún un ọjọ́ yẹn bá kan ìjọsùn ni ẹnì kan rí pé fóònù kan dún Nokia ìkéré bá fóònù yẹn dì ní ṣóṣù àlọ́ mi nílé o sọ fóònù yẹn wọ́n rí pé ó jẹ́ ti sùn kọ̀ jíjọ́ pé fóònù yìí ta ló ní mo gbọ́ bọ́tà mo àtọ̀ fóònù yẹn kò ó vibrate ni kò dún mo àtọ̀ fóònù yẹn mo á fóònù yẹn tà wọ́n á rí gbómi sọ wọ́n á yà small one small to small three ta lé léyìí mo wá tẹ nọ́mbà small sórí fún wọn yà small kí nọ́mbà small wá lórí fóònù nọ́mbà mákẹ́tà kí ló ṣẹlẹ̀ mi ò rí ìrò mo wá jí lóru ní Esther wa kí ló ṣẹlẹ̀ báwo ni mo sọ fún ẹ mo sì fún táwọn ní fóònù tó bá wọlé mo sọ wá ti small ní àfẹ́ ò jẹ́ kí n mọ̀ obìnrin lé o nǹkan ògbójú ló ẹ kò sí wàhálà ó ṣàbẹ̀wò pé mo ní àwọn ìyẹn ti lọ àtìgbà yẹn ni kìnìún ti strong mọ̀ tẹ́bí gbà yẹn wọ́n bá fi small lẹ́gbà yẹn àṣepọ̀ wàhálà mo sì máa fẹ́ gbà yẹn mo tẹ́ kó bá dàbí ọmọ ìyá wa a lè fẹ́ ra wa o àkànjọ wà ní ilé kan máa pẹ̀lẹ́ ní yìí o àmàjọlá agreement yẹn mo ṣe fílẹ̀ fún small ọdún yẹn but táàmì ó dùn lẹ́kùn pé mo yà wèrè tọ́nà. o lè ṣàlàyé fún àwa. ìwọ sá mọ̀. àwa rí lè mọ bí ó ṣe ń lọ. ni mo fi afárá bá pé small ọdún gbé lóò small world wọ́n mọ̀ pé ìyàwó Kazeem ni Esther ẹni kí ló sọ irọ́ o mo ṣì ń do lọ́wọ́ báyìí mo fẹ́ yà wèrè nígbà nígbà yẹn sẹ́ small ọdún ó ṣe bí ọlọ́run pé kò sí ìyàwó àmàṣà àgbè small world lé ní nǹkan alhamdulillah ó ti yé ó lu agbára mákàtà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà yẹn fíìmù tó yà hour 15 wọ́n gbé Esther lórí gbẹ́gbẹ́ omi ẹ̀kọ́ náà ni
omi ẹ̀kọ́ náà ni bọ̀dé ni àwa náà lè ṣe wà alẹ́ ṣe wà nú géèmì àṣìṣe mi o ṣé ẹ̀ la ṣe fi ń jẹun bọ̀ nígbà yẹn tó bá bá kẹtàjà a máa ní ká wá lò ẹ̀ mọ́ ní so nígbà yẹn mo ṣe rí lè mo ṣe bí ọ̀lẹ mo wò báyìí bọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sà ṣe jẹ́ nìyẹn so nípa àti padà sẹ́tù àti padà yanjú àtijọ́ ṣe normal thing tó bá kí n sì gbẹ̀ lọ́wọ́ àfà bó ló wà ní ṣọwọ́ apá tán bó wà kan lè ó ti yé so bó jẹ́ nìyẹn. Ó ní agbára gan lórí ètò lẹ́nìí ẹ̀yin tèmi ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ ibi tí interview yìí dé báyìí mo máa béèrè question yẹn yẹ ní industry kọ́kọ́ ṣẹlẹ̀ ní táìmù kan tó ya Saheed Èṣù mo dẹ̀ mọ̀ pé ìwà àti Saheed Èṣù ẹ wà then ọ̀rọ̀ kan wá jẹyọ nípa ọ̀rọ̀ títí Austin n fẹ́ kí bá wa tọ́nà sí ó jẹ́ báwo kò yé mi ọ̀rọ̀ yẹn jẹyọ pé ẹ fẹ́ lo Austin sínú fíìmù yẹn because àwọn marketers nígbà ẹ lo Austin ẹ má lo Austin sínú fíìmù tó bá lo Austin sínú fíìmù mi níta even someone like me gbàtọ́ blacklist Austin Emmanuel àwa kan wà tó jẹ́ pé agíran okay a fẹ́ ṣe fíìmù bá blacklist Austin àwa máa lo Austin Emmanuel now there was a film tèmi gangan personally tí mo yà jẹ́ pé gbàtà wá gbé dé YouTube even wọ́n tún tẹ̀lé Austin dé YouTube náà tọ́jọ́ pé irọ́ fíìmù tẹ́ bá ti yà ẹ ti lo Austin báyìí kò kí ń ṣe ọ̀dọ̀ marketers nìkan tẹ́ bá gbé wá sí YouTube gan àtúndìgbà so kí ni yẹn ó di wàhálà gan then gbàtí Saheed Èṣù náà máa sọ̀rọ̀ same thing náà ṣẹlẹ̀ sóhun náà same thing ṣẹlẹ̀ sí a lot of film producers ní industry wa láàrin yẹn kí ni experience yín. ṣé mo gbé lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé Austin láti àjọ wà bẹ́yẹn bàbá tó dé sí location Saheed Èṣù láti bẹ̀rẹ̀ síjọ wà so wà nígbà tí ń bá rìn dẹ̀kẹ̀ ní orí bẹ́yẹn burúkú bàbá tó dé nígbà yẹn tí Saheed kọ́ mọ̀ lò sí film nígbà yẹn marketer yẹn sọ pé no ó ti yé ń sìn so pé àìrọ̀ pé ó ti yé ń sìn so bá sì lọ bá wọn fi ẹjọ́ torí Ọlọ́run ẹni yìí nígbà tí òun tí ì jẹ́ kankan òun ni ó máa ń lòun sí movie pé bó jẹ́ wọ́n sì ó jẹ́ tún sìn ẹjọ́ ẹ bá mi fún tó ti yé kó bá wọn jà pé láti lò ó bẹ̀bẹ̀ pé òun náà ní fíìmù ẹ̀bọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi lò èèyàn mi ní ẹjọ́ torí Ọlọ́run gbàtí mo ti Austin dé gan ó lọ gba ìlú orin àwọn ọmọ gúúpù ẹ̀ wọ́n fi orin àti ìlú yẹ Austin wọlé tó ti yé sí pé no ẹni yìí bọ́sí tí èèyàn bá dá sí èèyàn kò ní ṣe bẹ́ẹ̀ fún tó ti yé sí so ó dàbí ó ṣe tún sínú iṣẹ́ yẹn wọ́n ti ṣe tún sínú iṣẹ́ yẹn ó tán èmi ò rí ju ọkọ bẹ́ẹ̀ lọ. ok ẹ̀yin tèmi ṣàṣírí bí ó ṣe ń lọ last question ni pé àwọn fans yín then second one àwọn tó ṣẹ̀ṣẹ̀ join industry ọ̀rọ̀ ìgbìyànjú wo lẹ ní fún wọn then fíìmù wo lẹ ṣe recently àbí wo lẹ ń plan láti ṣe tó ṣe fẹ́ jáde ẹ̀dá káwọn ti yín mọ̀. fíìmù tèmi ṣe recently ni Sherifi ó wà lórí Cinema Pointer ẹ lọ bá mi wò tẹ bá wò ẹ ní regret ẹ ẹ dẹ̀ máa kọ́ gbọ́n bẹ́ẹ̀ ẹ kejì ni pé àyìn tẹ̀sẹ̀ ń join film industry wíwá kọ́lá máa di star ṣe ti yẹn sìn ẹni pé cameraman ni tẹ́bí continuity ni ó gbà ọkẹ́ ju celebrity mi lọ so ẹ má yẹn pé ẹ̀mí náà fẹ́ di star ẹ lè ṣe crew ó ti yẹn sìn set máa wà bẹ́ẹ̀ makeup wà continuity wà director wà bẹ́ẹ̀ so ẹ dẹ̀ má ṣe gbéraga torí pé kí ni agbára ń bá yàn dálẹ̀ ìwọ tó bá jẹ́ star tó ń lò ó sìn ṣe sùúrù má ṣe gànràngànràn farabalẹ̀ wọ́n rí ẹ náà ń lò ẹ̀ kò sẹ́ni tí ò lè jókòó tó fi lè múra àwọn gbogbo yẹn dẹ́ pé wọ́n jẹ́ tù pàtó tó òògùn dún òsọmọ ẹlẹ́pọ̀n náà tó ti yẹn sí owó tó ń lò ẹ̀ sìn ṣe kùn ẹ̀kùn ẹ̀ á ṣe girigiri tó ti yẹn sìn ó dẹ̀ ìgbàgbọ́ fún àwọn tó jẹ́ stars wa bóyá ìwọ sì mo pè é pé àjẹfọ́ bá mi níṣẹ́ ó mọ̀ pé ò lè charge mi bàbá sọ pé ò ráyè níwà déètì yẹn ó wà lélẹ́bù tó gbà change ni máa fún ẹ tó yẹ kó rò gbà ọ̀gbẹ́ni inú àtijọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ jẹ́ kí n ṣe fún wà ní ò ráyè so àwọn ọkọ mi lọ́pọ̀ṣẹ̀ wọlé yẹn ẹ mọ̀ pé lè bíìlì wọn kẹ́ gbowó ńlá lọ́wọ́ wọn àwọn ẹ̀ máa ráyè fún kò lè kó rí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé kò wá ríṣẹ́ ṣe tó ń gbéṣẹ́ fún tó wá bẹ̀ sí lóhun tó bá kú ẹ̀ máa post RIP ẹ̀ ó dá sí irú èmi sìn mo máa act máa coordinate ṣe ibi tí màá rí acting lọ mo lè coordinate tí máa coordinate wọ́n Jeff jọ ó bá mi níṣẹ́ àmì ìlera yẹn tí bá rí ẹ pé iṣẹ́ yẹn á gbà kó lọ́wọ́ mi á gbé fẹ́ lò mí tí ẹlòmíì tó bá rí ẹ pé náà máa gbéṣẹ́ yẹn fún so iṣẹ́ kì í wá ronú kú ni ó ti yẹn sìn so kọjá ká máa ran ara lọ́wọ́ ó ti yẹn kọjá ká máa ran ara wa lọ́wọ́ ó ṣe lọ́wọ́ tó rà ní wọn gbàgbé wọn pòsì ọgbà ẹjọ́ kíní kan sì kẹ ṣàánú ẹ̀ kó dà ó ti yẹn sìn àwọn fúnra gan a lè ran ara lọ́wọ́ ó ti yẹn sìn àwọn fúnra wa a lè ran ara lọ́wọ́ and again àgbà àwọn tí wọ́n máa ń purọ́ tó bá ṣe interview tó máa ń purọ́ pé yẹn kíní kan kò dé ẹ̀kọ́ máa sòótọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kọ́ máa sòótọ́ bọ́ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó dá ní yẹ̀ kan bẹ́ẹ̀ 2010 ó ti yé ń fẹ́ ya ẹni dúró káyọ̀ ẹ̀kọ́ sọ́wọ́ wọn wọ́n á ní change kan náà nípa ọ̀rọ̀ ajé ẹ̀gbọ́n mi mo wà ní yẹ báyìí wọ́n ṣe mo lè fi ya fíìmù náà wáyé náà tó yá so wọ́n encourage mi pé ànífíìmù ò lè yá sẹ́ẹ̀ kánẹ́lò mi a ní àrò owó ni bóyá kí mo fi mọ̀ náà kí n ṣe kà sí láwùjọ yẹn burú ó ti yé sìn so pátá mo fi nìyẹn bọ́ọ̀ náà nípa ọ̀rọ̀ ajé mo ní change báyìí lọ́wọ́ jẹ́ kí n fi ya fíìmù tó ti yé sìn wọ́n dẹ̀ encourage mi àtẹ̀yà fíìmù yẹn lọ́dún náà so láti gbà yẹn náà ìwé náà mo dominira ara mi mo tún mò ń ṣe láì gbé lọ so àwọn tó yẹn wọlé sìn kí wọ́n ká fọ́pọ̀ tó gbé mẹ́jì star a lè ṣe location manager èmi mo ṣe location manager rí mo ṣe location boss rí kí tó wá di actor kí tó wá nípa nínú iṣẹ́ yìí tí ó ti yẹ sí so ẹ jẹ́ ká máa ra lọ́wọ́ so kò tèmi rí nìyẹn o àwọn tèmi nìyẹn tó wá lè tẹ̀lé láfikún ẹjọ́ ẹ jẹ́ ká máa yẹ para wa ní film industry ẹ jẹ́ ká yẹ para wa ìyẹn kọ́ wà Jeff tó yẹ kó rọ́ọ̀gì gan ọmọ ìyá ẹ̀ tẹ́yọ́ ṣiṣẹ́ kan náà
tó bí kí ni gbogbo àwọn ìyá kan náà nípa wọn máa ṣe bẹ́ẹ̀ ti dé bá wọn máa pòsì ẹ wọn máa tàgé ọmọ rí o òun náà tọ́lẹ̀ ìjọba yíjú wa pé àwọn tí wọn ò wúlò tí wọn kì í pòsì ẹ àmàlà ọdún ọdún àkọ́mẹ́tì àwọn ọmọdé kọ́mẹ́tì síbẹ̀ kí ni yóò dáa